Yes, good evening, my people. Happy day to everybody. Òye ọdún ayọ̀ la máa ṣe lágbára Ọlọ́run gbogbo ẹ̀mí tó gbààwẹ̀. Inshallah gbogbo wa náà tá lẹ́yìn oṣù ọdún ayọ̀ la máa ṣe. Òye yín. This Ramadan tó lọ tán ẹ̀ tá à ń ṣọdún ẹ̀yìn. Oṣù alápọ̀nlé tá à ń ṣọdún ẹ̀yìn. Olúwa ló jẹ́ ààrẹ yẹn. Ọdún yẹn náà lèèyàn kan rí ṣe dáadáa. We don't see the Faji to do very well. Òye yín. Federal government, state government, law abiding citizen la wa o. We know the gara, we know the kọjá yìí, we know the òye yìí tẹ́ bá fi wá sí náà la máa ń wà. Àmọ́ pé tiwa náà lè ṣe, àmọ́ pé torí wa náà lè yẹ sọ pé kọfí wà torí COVID-19 ká má bàa ṣe kíni kó má di pé wọ́n máa kó wọn rọra wọn káàkiri. But at the same time ọdún yìí àríṣe kò lọ dáadáa bó ṣe yẹ kó lọ. Òye yìí 7:30 8 o'clock àti máa sáré para pé kọ́ má bàa mú wa o pé kò yẹ àwọn security o kọ́ má bàa mú wa o kọ́ má sọ pé ẹjọ́ ẹ ṣàánú wa federal government ẹjọ́ state government ẹjọ́ kó tẹ̀ ṣe bí 10 ẹ bá sún síbi 10 o'clock ẹbẹ̀ ní ẹbẹ̀ là ń bẹ̀ àgàrà ẹjọ́ ẹ bá sún síbi 10 kò yẹ yín after 10 o'clock anybody tẹ bá mú tàǹgbà nítorí ẹ bá rí I'm a faramo, ẹjọ́, we're just begging. Òye 10 o'clock, please. 6 a.m. to 10 o'clock in the night. So go your home anywhere you are. After 9:30, quarter to 10, go back to your house. So that 8 o'clock is too, please, we're begging. God bless you.